Muyideen kọ́ ni òmóore, ogun ayé Muyideen ò jẹ́ ní Muyideen òmóore. Kì í ṣe pé Muyideen ní òmóore Ó móore náà. ṣùgbọ́n ogun tó ń jà á Ẹni ò jẹ́ kó móore. ló fi dàbí aláìní Owó lójú àwọn èèyàn. owó làwọn fún wọn fún ní tó nílò. Bàbá ní kúkúrú èdè kí nìkan tó nílò gan. Ara lọ́wọ́ Ọlọ́run ó ní ògo àyàn dáadáa mo wá. Àdáadáa pé ẹlẹ́yìn ṣe kí ni. mo wá. Ẹ wá nínú ẹ̀mí ẹ sì pàdé ẹ̀. Bẹ́ẹ̀ ogun ẹ̀jẹ̀ ló dà láàmú. Ogun ẹ̀jẹ̀ ló ń dà láàmú. Sódà ó nílò àdúrà, ìrànlọ́wọ́ Ọlọ́run, ká pe Ọlọ́run. Àdúrà àyà àbí àdúrà bàbá? Àdúrà Ọlọ́run, ká bẹ Ọlọ́run, ká wá àánú fún. Wọ́n atẹ́gùn ògo rẹ̀ ló ń fẹ́, gbogbo ariwo tó gba atẹ́gùn ògo rẹ̀ ní tán báyìí ti gbàdúrà, tán báyìí ti mú, tó bá ti fẹ́ tán kò ní ràn lọ́wọ́ mọ́. Alore TV, Alore TV, nílé nílé òkúre, ẹ máa wò ó. Owó afẹ́fẹ́ ni nínú ẹ̀mí ránṣẹ́ ni. Lówó. Bẹ́ẹ̀ ni. Owó ò rí ọ̀run, ayé lówó mọ̀. Owó ò rí ọ̀run. Ayé lówó mọ̀. Ṣé pé owó kò dé ọ̀run àbí wọn kì í náwó lọ́run? Ẹ̀wọ̀n àná áńgẹ́lì ayé ni yóò dẹ̀ parẹ́ máa yé mi. Owó dẹ̀ níbẹ̀ ní kẹ́ni rojọ́ torí ẹni tó bá rà ánú gbà ní lówó náà. Owó kò ní bẹ́ẹ̀ ní kẹ́ni rojọ́. Ẹni tó bá rí àánú gbà ní ìrún rówó náà. Owó ìránṣẹ́ ni áńgẹ́lì ìránṣẹ́ ni áńgẹ́lì inú ayé dẹ̀. O làwọn sọ pé Sátánì ló lówó. Sátánì kọ́ ló lówó nítorí áńgẹ́lì yẹn kò dé ọ̀run. Kò sí nǹkan tó máa ń tọrọ owó tó máa ń gbàdúrà owó pé Olúwa fún mi lówó, ẹni yẹn kàn gbàdúrà sàn ni. Ẹni tó rògo ló ń rówó lò. Ẹni tó lógo ló ń rówó lò. So that tó o bá ráàánú gbà wà rówó náà. Tó bá wọn tá a bá lọ sògùn owó, ẹ̀rí pé tó bá lọ sògùn owó, ìbùjẹ abaláwo ló fẹ́ ṣe fún ẹ, àkọ́kọ́ sọ ti ṣẹ̀dá ẹ̀. Ṣé ẹlẹ́dàá mi gbà á? Wọ́n fẹ́ yá nínú ògo ẹ̀ ni. Wọ́n fẹ́ kí ni? Wọ́n fẹ́ yá nínú ògo. Kọ́ láti ó dàbí ẹni tó fẹ́ yáwó ní báńkì. Tó wá ń tọ́ ní kó lọ́wọ́ kò dátẹ́rà wá ohun àmúdúró. Ohun àmúdúró sódà á máa consult ògo ẹ̀. Ǹjẹ́ àánú tó wà tó yàn ìjó tó bá nínú kádàrá rẹ̀ náà máa fi yáwó nínú ìjọba ẹ̀mí. Ẹ̀mọ́ ẹ̀ka lọ bẹ̀rẹ̀. Mo ti sọ̀rọ̀ ẹ̀ náà rí ṣùgbọ́n nípa ọ̀rọ̀ Muyideen ni pé Muyideen ni Àgbàlá Gabriel àpèjẹ́ ẹ̀nu. Àwọn yẹn ti mọ̀ òun náà ni pé Muyideen nílò àdúrà níwọ̀n gbà tí wọ́n bá ṣe àwọn nǹkan tó tọ́ bí àdúrà tán bẹ lọ́hùn fún tí ogun atinigbọ̀ngbọ̀n bá kúrò nínú ayé rẹ̀. Ogun atinigbọ̀ngbọ̀n. Mo rí fídíò kan bóyá some days ago tí máa kan ní mo kàn rí brief fẹ̀sùn lálẹ́jọ́ ẹ̀ gbàrí pé máa ń sọ pé ó ń lọ sí Nàìjíríà fẹ́ lọ gba owó. Èmi náà rí aláàlú ìbò ni pé gbogbo owó tó táwọn dá fún. Muyideen ò móore, Muyideen kọ́ ni òmóore, ogun ayé Muyideen ò jẹ́ ní Muyideen òmóore. Kì í ṣe pé Muyideen ní òmóore ó móore náà. Ṣùgbọ́n ogun tó ń jà á ẹni ò jẹ́ kó móore. Ló fi dàbí aláìní lójú àwọn èèyàn. Owó làwọn fún wọn fún ní tó nílò. Bàbá ní kúkúrú èdè kí nìkan tó nílò gan. Ara lọ́wọ́ Ọlọ́run ó ní ògo àyàn dáadáa mo wá. Àdáadáa pé ẹlẹ́yìn ṣe kí ni. mo wá. Ẹ wá nínú ẹ̀mí ẹ sì pàdé ẹ̀. Bẹ́ẹ̀ ogun ẹ̀jẹ̀ ló dà láàmú. Ogun ẹ̀jẹ̀ ló ń dà láàmú. Sódà ó nílò àdúrà, ìrànlọ́wọ́ Ọlọ́run, ká pe Ọlọ́run. Àdúrà àyà àbí àdúrà bàbá? Àdúrà Ọlọ́run, ká bẹ Ọlọ́run, ká wá àánú fún. Atẹ́gùn ògo rẹ̀ ló ń fẹ́, gbogbo ariwo tó gba atẹ́gùn ògo rẹ̀ ní tán báyìí ti gbàdúrà, tán báyìí ti mú, tó bá ti fẹ́ tán kò ní ràn lọ́wọ́ mọ́. Tó bá ti fẹ́ tán pẹ́rẹ́ ó tán nù o. Ṣùgbọ́n ṣe ń fẹ́ báyìí. Ó fẹ́ náà ó sì wà bẹ́ẹ̀. Kí ni kó nǹkan wá ṣe gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dá èèyàn
torí lè tí a ń ṣe yìí yóò kànra yóò sì rí pẹ̀lú ògbó Ọlọ́run. ẹni tó rí wèrè lọ́jà tó ní wèrè tí wèrè sọ pé wèrè lò wèrè ò mọ̀ pé wèrè lò wọ́n ìdí ọmọ pé nǹkan ṣe wọn kò mọ̀ pé nǹkan ṣe o ṣùgbọ́n mẹ́wàá ń ṣe nítorí pé a fẹ́ kó rí ògùn ayé lò. àwọn òwò ni ò fẹ́ kó rí ògùn ayé lò. ogun méjì ló wà nínú ayé mo sọ fún yín ogun ayé wà ogun ògo wà ogun ògo ọ̀tọ̀ kò sẹ́ni tó lè kò sẹ́ni ogun ògo máa ń jẹ́ ènìyàn kò sẹ́ni tó wà láyé tí ológun ogun ògo dájú nínú ayé ni ó sátélè bí àṣírí ní àbí tó bá níbi tó fẹ́ dé láyé torí ogun ògo òyìn wà ogun ayé la máa ń kọ̀ àwọn ọkà àkókò tó bá jẹ́ ẹni tó súnmọ́ Ọlọ́run àkókò wọn àtẹ̀kùn àríyá kó ṣẹlẹ̀ sí ẹ kì í sí pàjẹ́ ló ń ṣe kì í sí páyé ló ń ṣe ẹ́ gba ẹlòmí tí ó bá lóye orí òkè lọ máa sá káàkiri àwọn àwọn kékeré àwọn èèyàn fẹ́ kí nǹkan kó tà wọn wò mo lọ ẹlòmí mi sọ̀rọ̀ ibi tí tó gbogbo bá ń jà wòlíì kan kò lè sọ̀fẹ̀ kò lè gbá ń bẹ̀ kò sẹ́ni tó lè gba ẹni tó ń jà gbogbo ẹni tó ń jogun ayé ló ní làdíra sẹ́ẹ̀bà ok ẹ̀bẹ̀ ti fẹ́ràn ọmọ yín tó ọmọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ṣe wá ní kó má ṣe wáyẹ̀kì ó wọ́n ṣe tó gbà tí ò bá bá sí nǹkan sí kò ní lọ sí kò ní jókòó pẹ́sà tí ò bá bá sí ó tuntun ṣe pẹ̀lú ògo Ọlọ́run nítorí pé ẹ̀ ń tún ìrìn àjò ògo rẹ̀ ní lẹ́sọ̀ lọ sí wáyẹ̀kì bẹ́ẹ̀ náà lógun ògo ṣe rí kò sí sáfù kálukú ló ní bẹ́ẹ̀ tó bá ti níbi tó ń lọ láyé tó gbogbo bá ti dé nǹkan tó kù tó máa ṣe níbi máa dúpẹ́ má tọ̀ ẹnikẹ́ni lọ má wá ẹnikẹ́ni lọ. ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó.